serious gbàgbó tún ti ṣẹlẹ̀ báyìí láàrin àwọn Fuji fans o, ó ti di serious matter báyìí. Àwọn àṣírí kankan pàápàá gan bẹ̀rẹ̀ sí ń tú nípa Adewale Ayuba gan fúnra rẹ̀ nínú comment section. Lórí ọ̀rọ̀ Saabe tó wà nílẹ̀ yìí náà ni àwọn àṣírí mi. Ìṣẹ́jú márùn-ún wọ́n nítorí ọlọ́ọ̀ ìstákàbẹ̀. Èmi lọ́dọ́mọdé olóògbé mọ́dà gbàgbàgbà tó mẹ́lò ẹ̀tọ́ kéṣe o ọmọdé ń bọ̀ wá dàgbà. Mo ní pé ẹ̀yin ló ní lákòókò o.